Bella, no, it is 4. 16 8. So we give 2 extra audio, and then we have the viewfinder, electronic viewfinder for so optional. Then our PL mount here, have a PL lens. Sit up without. Lọ́tọ̀ láti ṣe arrangement yẹn lọ́tọ̀ ṣáà tí ìlànà sí Wow. So preview. And as a matter of fact, if you have just quickly convert this to sound. What mo lè ra mo fẹ́ rán pé ṣé mo sì lè lézẹ̀ mo lè lézẹ̀. Iṣẹ́ tó ṣe lọ́mọdé dára. Nightmare ní gbogbo àtàwọn ṣe fíìmù 250 watts ló wà nínú àwọn around. It is so deep to get pé it's very close to the screen. Wọ́n ti mọ̀ wípé àwọn ní problem tó jẹ náà. So mo máa add one more stop sí ẹ̀sìn ìjọ yẹn. Ó lè light. People tell light. Tó bá ṣe ní ìgbà tó standard, àwọn àgbà àwọn pè wà ó sì mọ̀ pé ilé ni ohun ilé lóru. Èmi ìjọba fẹ́ project ẹ̀ mo ní sàkó yẹ. I'm telling you because tó bá wọ́n kúrò pẹ̀lú pé ọjọ́ ìgbọ̀fẹ́. Wọ́n fẹ́ anything. Àwọn èèyàn wá dáa ní document àwọn náà yẹn.